ṣó o ti gbọ́ ṣó o rí àsìkò tí gbogbo wa jọ wà yìí àsìkò àṣírí tútú ni o máa lọ sọ wípé irọ́ ni kinní kan ni gbogbo wọn tí wọ́n jọ dáwọ́ pọ̀ tí wọ́n fi ìyà jẹ ìwọ àtèmi tí Ọlọ́run bá wá tú àṣírí wọn tó jẹ́ wípé ẹnu ara wọn náà fi ń tú àṣírí ara wọn síta èwo wá ní tìẹ àti tèmi tó tún sọ wípé irọ́ ni wọ́n ń gbógun tèèyàn kan èèyàn wo ló ń jà fún gan tí ò mọ̀ bóyá ebi ti yí ẹni fún ṣé wọ́n ní kó má ṣe rere láyé ni tó bá ti wálé ayé tó bá wọn kọ́ tó sì bá wọn dá májẹ̀mú pé ìwọ náà fẹ́ wá sílé ayé ìwálé ayé ẹ ò fẹ́ wá jẹ́ èèyàn ni àsìkò tá a wà yìí wàá mọ̀ wípé ara ẹ ló yẹ kó jà fún má jà fún àwọn tó ti ní burúkú owó láti ìrandíran wọn ọmọ wọn ilé burúkú property all over the world tó bá lọ ń jà fún ìwọ rèé ò ní kankan jẹ́ ń gbé ẹ débẹ̀ everybody ti gbọ́ o everybody dẹ̀ mọ̀ Dangote ti pariwo síta ẹ̀mí Dangote ti fẹ́ pín báyìí àmọ́ kan tó ṣẹlẹ̀ láàrin ìjọba Tinubu láàrin bàbá Tinubu àti Dangote ṣe bí ìwà tèmi believe pé best friend ni wọ́n nǹkan máa ṣe o àṣé irọ́ ni wo Dangote ti tú bàbá ńlá àṣírí kò wá ṣọ̀rọ̀ Dangote nìkan o gbogbo bí bàbá Tinubu ṣe ń fi flight tí wọ́n gbé plane sílẹ̀ fún gbogbo APC governor tó bá fẹ́ lọ sábùjá ò gbúdọ̀ lọ by road ò gbúdọ̀ lọ board the plane kó ra ticket by yourself bàbá Tinubu wọ́n ní plane yẹn ní gbogbo APC governor máa fi fly lọ ó di Abuja àbí any other part of the country tó bá fẹ́ lọ ó lọ́fẹ̀ẹ́ ó lọ́fẹ̀ẹ́ wọ́n á sanwó wo àṣírí bọ̀ọ̀kún bàjẹ́ mò ń bọ̀ o Dangote ti ní ẹ̀ṣọ́ oúnjẹ jẹ́ Kàmọ́rù ẹ wá gbọ́ Dangote refinery paid $100 million for land Dangote reveals. Dangote ní bàbá Tinubu àti kọ́kọ́sì wọn ilẹ̀ ibi tó ń kọ́ refinery sí tí ìwà tèmi ń gbọ́ láti bí ọjọ́ mẹ́ta tí lọ́ọ̀yà Fálànà Barrister Fálànà sàn tí wọ́n sọ ìyókùn o dádì mi tí wọ́n sọ wípé freelance zone ni irọ́ ni o bàbá ńlá irọ́ ni bàbá Tinubu padà gbowó tẹ́ ẹ bá wá rí àwọn ọba Elégùṣì Saheed Elégùṣì tó ń gun luxurious car tó ń ṣe yàlà tó ń gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn náà rí ilé ayé wá tí gbogbo kọ́kọ́sì wọn ṣe bẹ́ẹ̀ ni pé àwọn lọ́lọ́run ìwọ jókòó síbẹ̀ kó máa defend wọn ayé ẹ̀ náà mú lọ yẹn mò ń bọ̀ mi ì tíì dé. wọ́n fi gbé gbàtà débẹ̀ gbogbo ọ̀nà tí owó wa ń gbà jáde lọ́nà tí ò tọ́ abẹ́gidi sòwò ọ̀ṣun ó gbọ̀ṣun. owó jáde lọ́nà tí ò tọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ fún yín lẹ́sàpù méjì ìkan gbogbo gómìnà tó bá jẹ́ gómìnà APC ó ní oyè tán san wípé ẹ bá fẹ́ lọ Àbújá o ẹ bá nídìí láti wọ aeroplane gbogbogbò ọ̀gá wa olórí wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní aeroplane tó jẹ́ pé gbogbo APC governors òun náà gbọ́dọ̀ máa gùn lọ. ṣé wọ́n sanwó. sanwó òun náà là ń sọ yìí. wọ́n á jẹ́ ti ààrẹ Bọ́lá Tinubu. yes na. àwọn ló ní ọkọ̀ òfurufú. àwọn ló ní ọkọ̀ òfurufú. wọ́n wá di dandan pé ọkọ̀ òfurufú yẹn lágbọ́dọ̀ wọ̀ sọ olóyè ká san lóṣù. ẹ̀rí jẹ́ mi ìfẹ́ wa. wá ìborí afẹ́fẹ́ mo ti ń sọ yìí ìborí afẹ́fẹ́ mo ti ń sọ yìí ẹ jẹ́ kẹ́ni bòdì wá sọ pé kò rí bẹ́ẹ̀. àwọn. tí Gbóyèga Oyètọ́lá bá fẹ́ lọ Àbújá. wọ́n ní owó oṣù tó ń san fún pléènì tí tó jẹ́ ti olóyè Tinubu. wọ́n gbé àwọn kan wá wọ́n pè ní Charms company kan ló jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n ní pé ẹ̀ sanwó oṣù àwọn òṣìṣẹ́ ẹ bá ti san tán olóyè commission millions ní o tó gbọ́dọ̀ máa lọ sápò wọn lóṣooṣù iṣẹ́ kí ni àwọn. ta ló ní Charms. Èkó náà ti ní ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. àwọn ará Èkó ló ní. ará Èkó ààrẹ wa ló ní. ààrẹ Bọ́lá Tinubu. bẹ́ẹ̀ ni àwọn ló ní Charms àwọn ló ní Charms. tàbá tún wá kúrò lórí ìyẹn ká tún bọ́ sí orí wípé ètò òròyìn gbogbo ara mọ̀ pé The Nation àmọ̀pá rẹ̀ lónìí tẹlifíṣàn TVC ẹ̀mọ̀pá àwọn lónìí all state gbọ́dọ̀ subscribe sí publicity tó lóye tó gbọ́dọ̀ máa san fún àwọn iléeṣẹ́ yẹn tó yẹ lọ́jọ́ pé tẹ́ ẹ bá mi fín agbọ́dọ̀ gbé sórí tẹlifíṣàn wa agbọ́dọ̀ gbé sórí rédíò wa so lóye lóṣooṣù tó gbọ́dọ̀ máa lọ síbẹ̀. láti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló ti ń lọ.
gbogbo ilé ìlàbẹ́ gidi. ààrẹ ò sì bínú sí yín gbọ́ wá dé. ilé lọ fẹ́ bínú sí wa fún bí stéètì wa. ọkọ̀ wọlé wà ń wọ̀ lọ Àbújá báyìí. Ọlọ́run pèsè ọkọ̀ òfurufú fún Adébọ́lá Adélékè. àwọn ti ra ọkọ̀. àwọn ọlọ́kọ̀ òfurufú ọmọ wọn gan tó jẹ́ Davido ọlọ́kọ̀ òfurufú. wọ́n wà máa sanwó ọkọ̀ òfurufú. kò wọ́n ọ̀sán kọ́bọ̀ náà ni wàá sọ yìí gbọ́dọ̀lọ́ fi blẹ́ẹ̀sì Ọ̀ṣun nìyẹn. ọ̀fẹ́ tún lọ. ọ̀fẹ́ lọkọ̀ òfurufú tá a bá máa lọ ọ̀fẹ́ lọkọ̀ òfurufú. ọ̀fẹ́ lọkọ̀ òfurufú. mo kíwa mo kíwa gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yí padà o Yèyé Dára kò ó ní mò ń jẹ́. ṣé ìwọ náà ń gbọ́ àwọn àṣírí tó ń tú kàǹkàǹkà? ẹ jọ̀ọ́ question kan lèmi fẹ́ béèrè lọ́wọ́ bàbá Tinubu. ṣé ẹ fẹ́ kówó lọ sọ́run ni sà? torí ọ̀rọ̀ yín ò wáyé mi náà. gbogbo nǹkan èèyàn tó bá dé ń gbọ́rọ̀ ẹnu yín wọ́n á máa rò pé ẹ fi sọ̀rì fún Masisi. Tọ̀ṣun state la ṣe ń gbàṣírí tó ń tú yìí o kẹwù ní gbogbo everywhere o. ṣé ẹ rí tó bá yá Mákindé yìí máa bọ́ síta tú tiẹ̀ ṣe mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ everywhere lórí ọ̀rọ̀ local government autonomy tí bàbá Tinubu ń bá wọn pò. àwọn ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà wọ́n á tú àṣírí lálálùkùtùkù àwù. ìwọ rèé mi rèé bàbá Tinubu ẹ tún ní flight tẹ́ fi ṣe transport fún àwọn gbogbo àwọn governors yín kò wá sí nǹkan tẹ́ fi make owó lẹ́yìn ṣe wá rí nǹkan ẹyọ kan tí mo wá hate jù nínú ọ̀rọ̀ àwọn APC àti àwọn ọmọ bàbá Tinubu òun ni wípé tí wọ́n bá ń wá DJ YK múlẹ̀ ẹ̀yin ni ẹ̀yin òun á mú ẹ̀ pa irọ́ mọ́ ààyè báyìí lẹ máa mú ẹ parọ́ kú wọ́n ti fi ṣe yín ẹ ti gbàgbé wípé tẹ́ bá pa irọ́ kan ẹ máa nídi 1 million irọ́ láti fi bo irọ́ kan. ẹ wo bí wọ́n ṣe fi ìwọ àtẹ̀mí rúgbó láti jọjọ́ ẹ̀ tí wọ́n jẹ́ ká ní bìlíìfù wípé rìfáínárì Dangote o ọ̀fẹ́ lófò ni wọ́n fún un nílé o tí gbogbo wọn pariwo ìpè iṣẹ́ ti rí ṣé ó yẹ kí wọ́n fún ní ilẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò ìgbà kan àwo kan àṣírọ́ ni ìgbà tí bàbá Tinubu gọ́ọ̀mẹ̀ntì tó fún Dangote ní ìfúnkúfún Dangote ti fọ̀fọ̀kúfọ̀ jáde o àṣírí ti tú mẹ́hàn Sagada. Hey. The president of the Dangote Group, Aliko Dangote, has said the firm did not receive any incentive from the federal government or the Lagos state for the construction of its $20 billion refinery at the Lekki Free Trade Zone. Dangote ti kígbe síta wọ́n ti fún Dangote wọ́n ti fún ní fòkúfún bàbá tó ní irun dúdú tẹ́lẹ̀ everything kọ white lẹ́ẹ̀kan náà ni Dangote ẹ wò yín lẹ́mọ̀ Dangote kàn darúgbó ọ̀sán gangan wá ni ẹ̀yin politicians yẹ ẹ̀ lọ́rùn ayé yín ti bàjẹ́ là ó ti là bàskẹ́ṣì wọ́n ti fún pa wọ́n ti fún Dangote gbẹ lọ́wọ́ àwọn fídíò Dangote wàá rí bóyá ń sọ̀rọ̀ sí bí ẹni tó jẹ́ pé ẹ̀mí kan ló kù sẹ́nu ẹ pé tẹ́ ẹ̀ bá tètè dúró tì mí bí ṣe wà yìí òun á dákú ikú dé o wọ́n ti fẹ́ gbẹ̀mí o Dangote máa tú bí ejò máa tú àṣírí àwọn wèrè tú àṣírí wọn bó tilẹ̀ jẹ́ pé irúkirú ọbẹ̀ gbọ́jọ́ ni gbogbo wọn ṣùgbọ́n wá ń bí kó o tó máa ṣàánú Dangote òun náà yàtọ̀ sí wọn o wọ́n jọ ń pa wọ́n jọ ń kún wọ́n jọ ń ṣorí burúkú tẹ́lẹ̀ ni Ọlọ́run ti mọ̀ wípé wọ́n ti ní olùgbèjà àwọn aláìní baba ní Ọlọ́run ti rí gbogbo àwa mẹ̀kúnnù wípé ní àsìkò yìí o wọ́n ti kò sí agbára tá a ní àfòun Ọlọ́run nìkan ṣé bí Ọlọ́run ti ṣe wá rìnrìn àjò yìí kò padà yẹ ẹ́ lẹ́nu mò ń bi ẹni ṣé bí gbogbo àṣírí gbogbo nǹkan ṣe wá kangoro tí gbogbo àṣírí wá ń tú left right center torí ó tẹ̀ wá tú débi pé mi ì tẹ̀ wá mọ tọ́pìkì gan tí mo wá fẹ́ treat báyìí ẹ gbà mí nítorí Ọlọ́run àṣírí kan tú ni ṣá àdúrà ń gbà o ẹ̀yin tẹ́ ń pajá sóògùn lórí ọ̀nà òtítọ́ tẹ́ ẹ bẹ́ gbogbo yín tẹ́ ẹ bẹ́ èpè fún gbogbo àwọn politicians àwọn bad leaders and bad elders pátápátá ẹ jọ̀ọ́ ẹ má sùn o ẹ jọ̀ọ́ ẹ bá wa máa bẹ́ èpè fún wọn lọ taṣẹ́ ìwọ tó bá di tírà ìwọ tó lè fi bíbélì kó o fi gbáǹdì ìwọ tó lẹ́yìn òkè gbogbo nǹkan tó ní kálukú wá bá ní ẹjẹ́ àjọ fi gé wọn jẹ olórí burúkú òsínwọ́n ni wọ́n
tó o bá wá lọ wà lára àwọn ọmọ Yorùbá kan tó o lọ ń pity politicians kan Ọlọ́run á fi ìyà jẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó o bá jẹ́ pé o wà lára tí àwa tí iṣẹ́ tí ìyà ń jẹ tí ìyà Ọlọ́run wá kọjú ìjà bó ti rí wípé ogun ọ̀run ló kọjú ìjà sí politicians torí níbi tí ọ̀rọ̀ ń lọ tó o bá follow dáadáa wàá rí i pé láìpẹ́ láì jìnnà àìmọye gọ́fìnà máa fèsì ara wọn gbogbo nǹkan tó yẹ ká mọ̀ á mọ̀ president àwọn gọ́fìnà wọn unite wọ́n fèsì wọ́n tẹ̀ ti fèsì president gan ti fèsì gọ́fìnà ọba ti fèsì ọba ìjòyè ti fèsì ìjòyè ẹni tí ò rà bẹ́ẹ̀ tẹ́ sọ tó yẹ ká tẹ̀sán mọ́ àdúrà àti gbogbo nǹkan tá a gbé dání kọ́lọ́run kó bá wa bá tiwọn jẹ́ ṣe mọ iye ọdún tó ti ń gbógun ti ayé ìwọ àtèmi àsìkò yìí ò rí kọ́lọ́run wá kọjú ìjà sí wọn ni ogun tí wọ́n fi ń ja ìwọ àtèmi pé kí a má unite kóhun wa má kó kí wọ́n lè máa rí wa yàn jẹ kán lè máa rí wa dànù kán lè pa wá tán Ọlọ́run wá gbé ogun yẹn ó wá yí padà sí wọn àárín wọn wá ń dàrú ìwọ tọ́lọ́run wá ń yọ nínú ogun ìwọ tó wá padà lọ ń jà fún wọn ṣó rí pé ogun ti jà ẹ́ anybody tó bá rí tó bá wá sọ ìsọkúsọ létí àbí tó ju ìjùkújù àbí tó wíwíkúwí ní etí àbí lórí fóònù ẹ wípé kó má jà fún ayé ẹ kó má gba ayé ẹ lọ́wọ́ àwọn olórí burúkú ìtorí wọn rẹ́dí àti gbé sílẹ̀ àrọ́mọdọ́mọ táwọn nẹ́mọ̀ láyé wọ́n ti ra property ẹ̀ sílẹ̀ wọ́n ti ra ayé ẹ̀ sílẹ̀ ìwọ rẹ̀ tó wà láyé ò lánàá kò sí fúnṣọ̀ fún ẹ kò sí fáwọn ọmọ ẹ àwọn òbí tó ti jáde náà wọn ní ìyàwó ìyẹ́rì tẹ́ẹ̀bẹ̀ Ọlọ́run wá ń jà fún ìwọ àtèmi tá jẹ́ mẹ̀kúnnù ìwọ yẹn ló tún wá wò wípé orójú oráyè tán wèrè ó tún wá lọ ń jà fáwọn ọ̀tá ẹ̀ tọ́lọ́run bá ẹ̀ jà àhín nǹkan ti ṣe é ọmọ ya ọdún tó ti ń gbàdúrà bọ̀ ó ti gbàdúrà ó ti gbàwé ó ti gbẹ́bọ ti ṣètùtù ó ti sunkún ṣé ọmọ yẹ yúùtù tó ti hang ara wọn ṣé ọmọ yẹ ọkọ tó ti kó sódò ṣé ọmọ yẹ sisters wa tó ti gbé nǹkan jẹ torí kò sí ọ̀nà àbáyọ àwọn make owó di rich ní Nàìjíríà getting richer while we the poor are getting more poorer wọn dẹ̀ fẹ́ gbogbo ọ̀nà náà fẹ́ ká pọ̀ kú láyé kí ìrandíran ọmọ ìwọ àtèmi kán máa ṣẹrú lábẹ́ tá bá ṣe ń ṣẹrú lábẹ́ wọn sìn àwọn ọmọdọ́mọ tiwa kó tún máa ṣẹrú lábẹ́ àwọn ọmọdọ́mọ tiwọn Ọlọ́run wá ń tú àṣírí Ọlọ́run wá fẹ́ já èdè ìwọ kan ò wá mọ̀ nǹkan tó yẹ kó o rò kó o kàn tiẹ̀ dá orí èrò lásìkò yìí kó yé tiẹ̀ gbọ̀ngbọ̀n ṣé gbogbo ìgbà ló yẹ kán máa tiẹ̀ ṣó o wáyé asán náà ṣé bẹ́ẹ̀ lọ́pọlọ tiẹ̀ kú tó kàn lọ́jọ́ kan kò tiẹ̀ sí situation kan tó délẹ̀ tó kàn tiẹ̀ wé pé jẹ́ kí tiẹ̀ dá orí mi rò gangan àwọn politician náà máa ń ro ayé yín fún yín nǹkan tó bá máa pay wọn àtijọ́ tẹ́bí ti ń pa ẹ́ tó ti wá ń tọrọ owó lórí social media ọmọ ẹ fẹ́ kú ìyàwó ẹ fẹ́ lọ sọ́run ìgbà kan ṣe kinní kan ọkọ ẹ fẹ́ lọ ilé ti jóná àwa ló wá ń gbé bùkátà wá bá àwọn gọ́fìmẹ̀ntì ló yọ gbé bùkátà ẹ ò lọ bá wọn Ọlọ́run wá fẹ́ kọjú ìjà sí wọn ó wá fẹ́ fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ kí ìdè já kí ìwọ àtẹ̀mí ká gbòmìnira ìwọ tó wá lọ ń jà fún wọn tó ti rí pé nǹkan ti ṣe é jẹ́ wá kà fún ẹ dáadáa ṣebí wọ́n sọ fún ìwọ àtẹ̀mí àwọn ọmọ Tinubu tó ń parọ́ kiri onírọ̀ òfò ó lè tí wọ́n fún wọn níṣẹ́ àti wọn òun rí wọn wọ́n gun mọ́tò bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ àwọn side chic wọn wọ́n máa ra mansion fún wọn wọ́n máa ra mọ́tò 300 million fún side chic tó bá ń ṣe bẹ́ẹ̀ de ọmọ kékeré lásán lọ wò ó gbogbo wọn bẹ́ẹ̀ èwo ni wọ́n rí wọ́n wá ń parọ́ fún ìwà tèmi pé ọ̀fẹ́ lófò ó ní bàbá Tinubu ni wọ́n fún Dangote ní ilẹ̀ tó kọ́ refinery sí ṣùgbọ́n Ọlọ́run ṣeun wípé Ọlọ́run kẹ̀yìn wọn síra wọn divide and rule tó fi ogun yẹn ja gbogbo àwa youth àti gbogbo Nigerians tá a fi ń bára wa jà tá a fi lè unite láti fèsì wọn Ọlọ́run wá kọjú ẹ̀ sí wọn wá gbọ́ Dangote ti ń tú àṣírí báyìí àṣírí ti tú. Dangote emphasized that his company paid $100 million for the land on which the refinery was built. Dangote ní òun san $100 million fún bàbá Tinubu àwọn ni wọ́n ta ilẹ̀ fáwọn tó talẹ̀ fún wọn ó dẹ̀ mọ̀ wípé bàbá Tinubu àtàwọn Elégùṣì lónìí tó bá wá rí lifestyle Elégùṣì má ronú kú tó ti rí ibi tó ti make owó wọn lélẹ̀. Dangote emphasized that his company paid $100 million for the land on which the refinery was built, debunking claims of any free or subsidized allocation. Wọ́n ní Dangote ti pariwo pé irọ́ ni o àwọn tó ń sọ kiri pé ọ̀fẹ́ náà fáwọn nílẹ̀ $100 million òun ni wọ́n san fún ilẹ̀ yẹn lọ ṣírò $100 million kó convert sí náírà èló ló máa jẹ́ bá mi kọ síbi comment section. Onírọ́ ni o gbogbo àwọn tó sọ wípé wọ́n fóun nílẹ̀ lọ́fẹ̀ẹ́ irọ́ ni àbí wọ́n subsidize pé bàbá ńlá irọ́ $100 million ló ń san fún ilẹ̀ yẹn o. He stated
In the refinery, we did not, and I repeat, we did not collect one single incentive from the federal government or Nigeria or even Lagos State. Dangote ní kò sí ìrànlọ́wọ́ kankan láti ọ̀dọ̀ Nigeria government àbí Lagos State government tí ó wá sí ọ̀dọ̀ òun. Nothing, no support or whatsoever. Yes, the Lagos State gave us a good deal, but we paid $100 million for the land. It wasn't a free land. We paid for it. Ó ní lóòótọ́ ni àwọn bàbá Tinubu ni wọ́n fún àwọn ní good deal. Wọ́n negotiate dáadáa. Ẹ mọ̀, dúnàádúrà. Mo fẹ́ ta trade by barter, exchange good for good. Mo fẹ́ ta ilẹ̀ mi ní 100 naira, for example. Ẹja mi lè san 100 naira o. Ẹ jẹ́ san kọ́kọ́kọ́ buhi 50 naira. Rárá o. Ẹja àjọ. You see, at the end of it, wọ́n ṣàrà ilẹ̀ yẹn ní $100 million. Ṣùgbọ́n bàbá Tinubu, àwọn ọmọ wọn àti kọ́kọ́sí wọn, wọ́n mú owó wọn pè ní bàǹbàṣí láàrin ara wọn. Wọ́n wá ń parọ́ kiri fún gbogbo wa káàkiri pé ọ̀fẹ́ ló fòná fún nílẹ̀. Ṣé o tún ti ń gbọ́ yẹn náà? Ṣé o tún ti gbọ́ yẹn náà? Ṣé o ń gbọ́ àṣírí tí wọ́n tú? Àwọn tí ìjọba Ọ̀ṣun, àwọn ni wọ́n pariwo síta ń sìn yìí o. Gbogbo ọ̀nà tí bàbá Tinubu tó fi ń kó owó jẹ. Gbogbo APC governor bọ́n ṣe ń fi ọ́fíìsì wọn bọ́n ṣe fi ń kó owó tó yẹ. Ẹ lè kúre. Gbogbo yín ọ̀wọ̀ náà. Kẹ́wù ní ọ̀run yín kẹ́wù. Àtayé lẹ́ẹ̀tẹ̀ wọ̀ náà o. Kò ṣe tẹ́ ẹ bá kú tán o. Gbogbo ilé tẹ́ wá fi tọ́mọ pátápátá ìrì ló máa wo. Gbogbo owó tó yẹ kẹ́ fi ṣe nǹkan fún àwọn aráàlú àtìlú. Tẹ́ ẹ wá mú tẹ́jọ́ ń transfer tẹ́ láàrin ara yín tẹ́ ń transfer káàkiri. Lórúkọ Jésù gbogbo business tẹ́ fi ṣe àjọná lójú ayé yín o. Ilé tẹ́ fi tọ́mọ ìrì ló máa wo. Gbogbo nǹkan tẹ́ bá fowó yẹn kó jọ lójú ayé yín òfo ló máa dì. Ẹ ní gbádùn ẹ̀, ọkàn yín ò ní balẹ̀. Àìsàn lẹ máa fi wò. Àwọn people ìtẹpa wá tán. Wọ́n ti pa wá tán wá gbọ́ àṣírí burúkú bí wọ́n ti báyé wa jẹ́. Bàbá Tinubu Abálájọ. To hope in Nigeria, young children have sang here today. They are expecting the best for Nigeria. Nigeria's wealth is the commonwealth of all. It belongs to everyone. God has blessed my family. We don't need the wealth of Nigeria to survive, but to do the right thing. And I promise you on this altar that with your help, with the help of God, we will set this nation on the right path. Ọ̀fẹ́ lọkọ̀ òfurufú. Ṣé ẹ ṣe pé owó ń jáde padà pé àfidínkù? Tówó bá jáde, ipa àfidínkù àdérówó òṣìṣẹ́ san. Ìbá salary làwọn san full salary. Iṣẹ́ ò lè dúró. Àti gbá wọn sẹ́gbẹ̀ẹ́. Àwọn yẹn ti lọ. Gbogbo òun náà mo sọ pé àti bẹ́ gidi gbogbo ọ̀nà tó wá fi ń lọ sẹ́kọ̀ọ́. Àti bẹ́ gidi gbogbo ọ̀nà tó wá fi ń lọ sẹ́kọ̀ọ́. Àti bẹ́ gidi gbogbo ẹ̀. Òwò lẹ wà ń lò níṣì. General náà ni tí kan bá ṣẹlẹ̀ àkọ́ press statement. Gbogbo oníròyìn á dẹ̀ bá wa gbé. Kò ní dandan ká sọ pé iléeṣẹ́ kan gbọ́dọ̀ fún yín ní 50 million 100 million lóṣooṣù. Nípa ẹ̀fẹ́ gbóró yìí wá jáde. Ààrẹ Bọ́lá Tinubu ò sì bínú. Yorùbá àwọn gan ráyè gbogbo ọ̀nà tó gbà wọlé pọ̀ ju kan wò ó pé ṣe sanwó pléènì jẹ ṣe. Nígbà tẹ́ ti wá rí ìrìnlẹ̀ tí a mú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ nìkan kan àkọ́kọ́ EFCC mú yàn. Tí ibi tó le dé gan àbáṣibí nílé ní gọ́ọ̀mẹ́ntì nílé ìjọba níbi tá a bá mọ́tò official cars. Àwọn tó ṣe lọ náà ni gbogbo ẹ̀ wà. Mélòó wọn ti gbà padà. Ẹ̀rọ àti ní kọ́mítì tí ó kọ́ gbogbo nǹkan tó sọ̀rọ̀ tó jẹ́ tìjọba. Tí kọ́mítì yẹn bá parí iṣẹ́ wọn, àmọ́ bá ṣe máa gba àwọn ẹrù ìjọba bá ṣe máa gbà padà. Ṣùgbọ́n èèyàn ò lè fẹ́ máa ṣiṣẹ́ ìlú kó tún máa wẹ̀yìn wípé báwo la ṣe ṣe lánàá. So a fẹ́ kí ìṣèjọba wa kó máa tẹ̀síwájú. Àwọn kan àti gbéṣẹ́ yẹn fún wọn, àwọn yẹn bá iṣẹ́ yẹn lọ. Àbájáde àti gbogbo bá ṣe máa ṣí ẹ̀gbọ́n láìpẹ́. Owó oṣù òṣìṣẹ́ náà tẹ́ ní wọ́n ń rí san báyìí. Owó ìpínlẹ̀ Ọ̀ṣun ni àbí ìdílé Adélékè ló yá wọn lówó. Ara ọ̀nà kan náà ni pé
gbogbo alamọ security vote Yes. pé Wọ́n fún àwọn gómìnà. ìpọn fáwọn gómìnà. tó o bá ń gbọ́ tí mo máa ń pariwo ṣe bẹ́ẹ̀ ń gba security vote ṣe bẹ́ẹ̀ ń gba security vote ẹ jọ̀ọ́ ṣé wọ́n fi security yẹn kí náà fi ṣe ẹrẹ́jẹ̀ ṣe rómìnira ibo ni owó burúkú yẹn ibo ló wà àṣé ọ̀pọ̀lọpọ̀ gọ́vnà wa wèrè nìyẹn tó bá náà ń gbógun ti ìjọba tó ó ní wọ́n lára kò ń ṣe Tinubu nìkan àti gọ́vnà mínísítà sínétọ̀ títí dórí kánsílọ̀ including the obas and the agbagbas tẹ́ ẹ̀ support wọn gbogbo yín lẹ máa bá lọ ẹ ti báyé wa jẹ́ ẹ ti pa wá sáyé ẹ ti pa wá sáyé ṣe fẹ́ gbọ́ kí sáré break it down fún yín now àṣírí kan tún ti tú o àwọn federal government ti tú àṣírí àwọn gómìnà wa ṣe ti rí àní mo sọ wípé àsìkò àṣírí títú lélẹ̀ ẹ̀yin ní láti farabalẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ ká jà fáyé wa ẹ yé share service ẹ̀yin Yorùbá ẹ ronú ṣé bàbá Tinubu ló nílẹ̀ Yorùbá ni tó bá jẹ́ ní part of ọmọ Yorùbá kan ní nǹkan ṣe everybody á gbójú sẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan tó kàn yẹn ẹni yẹn bá kú ìbárùn ṣùgbọ́n kí ló dé tó ṣe jẹ́ pé anything tó bá ti favour Tinubu ìgbà anything tó bá ti máa favour Tinubu ẹ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n contribute ṣé nǹkan ti ṣe wá ni ẹjọ́ ṣé Tinubu ló ní ilẹ̀ Yorùbá ni ṣé òun ló ní gbogbo wa ló dá wa ni torí mi ò understand ẹ̀ mọ́ anyway ìjọba tiwọn náà báyìí wọ́n ti sọ wípé tẹ́ ẹ bá ti ń fa gbùrù bàbá Tinubu àwọn ọmọ bàbá Tinubu láwùí àwọn gan wọ́n máa fi gbùrù wọ́n á fi fagbó mo sọ fún yín lẹ́ẹ̀kan pé wọ́n máa kọjú ìjà síra wọn ìjọba tún ti gbé àṣírí míì jáde lórí àwọn gómìnà ó lè. The federal government allocated 438 billion naira to the 36 states and the Federal Capital Territory FCT for the Nigeria Community Action for Resiliency and Economic Stimulus NGKS program. Now, owó yìí kì í ṣe pé bóyá owó tí Nigeria government kó jáde láti inú Nigeria o. World Bank náà tún ni o. Àwọn tó wà in charge of COVID-19 program tó ń fi oúnjẹ ránṣẹ́ àtowó tí wọ́n kó pamọ́ àwọn náà tún kówó ìsíta o. Kò ń ṣe pé wọ́n generate o, kò ń ṣe àwọn owó tí wọ́n loot tí wọ́n gbà padà o. Ẹ bèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà gbogbo owó tó bá ti loot ibo náà kó sí and so many other things. Wá jẹ́ sọ fún ẹ bí wọ́n ṣe pín owó. Wọ́n ní the Nigeria COVID-19 Action Recovery. Nigeria COVID-19 Action Recovery and Economic Stimulus NGKS program, now renamed Nigeria Community Action for Resiliency and Economic Stimulus NGKS, is a World Bank supported intervention with a credit portfolio of $750 million. Àwọn World Bank àti àwọn the Nigeria COVID-19 Action Recovery and Economic Stimulus àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n tún gbé owó burúkú sílẹ̀ fún Nigeria government $750 million $750 million ó ní wọ́n gbé fún wọn to promote development objective is to expand access ìdí tán government tí ìjọba World Bank tó ṣe gbówó yẹn fún Nigeria government rẹ̀ o to expand access to livelihood support and food security services and grants for poor and vulnerable household and firms. For poor and vulnerable, like àwọn tí ó jẹ́ àkàndá, wọ́n ní ó yẹ kán pín ọkọ máa fún wọn lówó. Àwọn everybody gbogbo citizen pátá ó yẹ kán fún yín lówó. Poor masses gbogbo ẹ wá gbọ́ iye tí wọ́n pín fún each state. The all 36 states máa sáré ṣe pápápá fún yín. Samfara ní ọ̀dọ̀ wọn lọ́hùn ní north 49 billion ó ní wọ́n fún wọn. Nasarawa 27 billion, Plateau 26 billion, Gombe ó sì ní ṣéǹjì lórí o kakàn máa pè bẹ́ẹ̀ Gombe 25 billion ní gbogbo ẹ o. Kebbi 21 billion, Cross River 20 billion, River State 19 billion, Niger State 70 billion, Adamawa 70 billion, Katsina 50 billion, Imo 15 billion, Sokoto 14 billion, Ondo 13 billion, Delta 13 billion, Abia 12 billion, Bayelsa 10 billion, Yobe 10 billion, Kwara 9
point something billion, Ọ̀ṣun 9 point something billion, Bauchi 7 point something billion, Kogi 6 point something billion, FCT bàbá wọn 6 point something billion, Ebonyi 6 point something billion, Enugu 6 point something billion, Kano 6 point something billion, Ọ̀yọ́ 5 point something billion, Borno 5 point something billion, Jigawa 5 point something billion, Lagos State 5 point something billion, Lagos State 5 point something billion, Taraba 5 point something billion, Ekiti 5 point something billion, Edo 5 point something billion, Benue 4 point something billion, Akwa Ibom 2 point something billion, Ogun State 2 point something billion. Ó ti gbọ́ bẹ́yẹn. Yàtọ̀ fún monthly allocation, revenue allocation, security vote, and so on and so forth. Láti sìn lọ, hold your governor responsible. Ẹ má jẹ́ kó jẹ́ pé Tinubu nìkan, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ni bàbá everything. Bá bá ṣe ń gé bàbá Tinubu jẹ, ẹ jẹ́ àgé governor sí wa jẹ́ wèrè ni wọ́n, ò sí ó ní gbogbo wọ́n ti ya wèrè. Ṣé o fi ti gbọ́ owó? Kò tí kan monthly revenue allocation, monthly allocation, everything o. Extra leléyìí o, ipe kí wọ́n pín fún àwọn aráàlú. Ẹ jọ̀ọ́, ẹ̀yin aráàlú, ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, mo need yín lábẹ́ comment section. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ wọ́n ti pín owó dọ́dọ̀ yín? Ẹ ti gbọ́ iye tí wọ́n pín fún wọn extra nísìn. Ǹjẹ́ wọ́n ti pín dọ́dọ̀ yín? Ẹ̀yin àkàndá, ẹ ti ṣáà ti mọ àwọn àkàndá, bóyá ojú ń dùn wọn, bóyá apá ń dùn wọn tán lè gbapá, àbẹ́sẹ̀ wọn lè rìn, àbí wọ́n ti náà dé ọ̀dà ṣá. Okay, ṣé ó ti kàn yín? Ǹjẹ́ o ti gbọ́ nísìn? Quick. The bill on the national minimum wage of 70,000 naira has been successfully approved by the Senate. Ṣé o ti gbọ́? Wọ́n ti sáré lọ approve ẹ̀. Ìjọ́ wo ni bàbá Tinubu náà pàṣẹ bíìlì yẹn? Akpabio báyìí sí Senate president tó fi owó, gbogbo Senate president ó fi owó fi ń ṣe sáìṣìkì. Wọ́n ti ókè bíìlì yẹn 70,000. Ẹ̀yin Nigerian masses ẹ yára yín lọ́pọlọ. 70,000 naira is nothing. Kò ra bag of rice lásán. My dear, ọmọye tó ń sanwó lówó lé, ọmọye tó máa fi wọ mọ́tò lọ síbi iṣẹ́ padà ní mọ́ǹtì, ní in a mọ́ǹtì. Kò tí ì owó tó máa fi jẹun o, olọ́mọ, olọ́kọ, oláya, oníbùkátà, ẹbí ará ọ̀rẹ́ wà ńbẹ̀. 70%. Agérò tó jẹ́ leader, president NLC, ìyá máa jẹ very soon. Àáfi irú ìyà tó máa fi jẹ àwọn wèrè wọ̀nyí, àákà ẹ̀mọ́ wọn torí ò gbádùn. 70,000 yín tẹ́ lọ ń dunnú, gbádùn ẹ ti ṣẹ́ṣọ́ ìyàwó alátọ̀run wá. What is 70,000? Ìkan lára àwọn lawmaker wèrè yìí, ọmọ ẹ̀ secondary school, ó ṣe jáde secondary school, brand new motor jeep, òun náà gbé fún tó wọ́ọ̀tì almost 63 million, ọmọ secondary school. Wọ́n wá fún ẹ 70,000, ó wá ń jubilate. Ṣé o ti ráyé yín? Ṣé ti rí? Ẹ wá sáré lọ ń ṣe lódìlódì torí káwọn ọmọ yẹn kọ́ máa protest. Kò síbi tí wọ́n ti protest, nǹkan tó bá mú bàbá Tinubu tẹ protest nígbà yí àwọn kan. Kò wá ní dórí ti yín kẹ lábẹ́kú kẹ ní wọn ní protest. A máa protest ni. A máa ṣe kí ni? A máa protest ni. À ń protest kìí ṣe láti gbógun tì yín. Torí protest yìí ìgbà ayé Buhari ló ti fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀yin lẹ pámọ́lẹ̀ torí ẹ fi jí Buhari. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ fi jì nígbà yẹn, àwọn gangan náà fẹ́ lead protest yẹn against yín. Ẹ̀yin tẹ́ bá wá love bàbá Tinubu tẹ́jọ́ ọmọ Yorùbá, ó yẹ ẹ ronú, ẹ má jẹ́ kápò ìrònú yín kó bódò lọ. Ẹ lọ bá bàbá Tinubu, ariwo tẹ́ kàn pa kiri. Àwọn ọmọ Yorùbá tọpọlọ wọn bá ti kú, àwọn náà máa gbọ́ sí yín lẹ́nu. Má bọ́ síta o, wọ́n fẹ́ bàjọba Tinubu jẹ́. Who Tinubu help? Mo bi yín ni. Mo ní who Tinubu help? Ẹ̀yin tẹ́ ń jẹ lábẹ́ Tinubu tí ẹ mú níbẹ̀ tí ó help yín, ẹ̀yin ni kẹ́ lọ ṣe kíni, ẹ̀yin ni kẹ́ lọ máa jà fún. Ṣùgbọ́n ìwọ tí Tinubu tó bá jèrè kankan ní gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe lóhùn kàkà tó kóhùn kòtó tí ò sí nǹkan ẹyọ kan báyìí tá lè tọ́ka sí ipò ọmọ Yorùbá gbádùn. The same Tinubu tí Fúlàní ń pa yín tó ń pa mẹ̀kúnnù, tí Tinubu sọ wípé irọ́ ni Fúlàní kọ́ ló ń pa wá, tí Tinubu tá à ń pariwo security tí ò pàṣẹ fún àwọn gọ́fúnà, tí ò fún wa ní àṣẹ ordinary Àmọ̀tẹ́kùn, wọn jẹ́ kí wọ́n gbé ọ̀pá ní Àmọ̀tẹ́kùn wípé gbogbo south west o bí wọ́n ṣe ní káàkiri tán ní north tán ní south west tán ní south east sorry. Bàbá Tinubu sọ wípé Lagos state wọn gbọ́dọ̀ bá wọn ṣe Àmọ̀tẹ́kùn. Ẹ̀sùn sẹ́yìn kò sí nǹkan tán ṣe fún ìtẹ̀síwájú ìṣọ̀kan ilẹ̀ Yorùbá tí Tinubu máa ń bá wọn lọ́wọ́ sí. Why tó ṣe wá jẹ́ pé anytime
tí kan bá ti fẹ́ ṣe Tinubu ẹ wá ìgbà yẹn lẹ máa mọ̀ pé ilẹ̀ Yorùbá o kò gbúdọ̀ bàjẹ́ o Tinubu ni o yo Èkó o Èkí o kí ló dé wo the choice is yours mo ti sọ tèmi lẹ́yìn ìgbà tó bá gbọ́ gbogbo analysis tí mo break down the choice is now yours choose your choice nínú kó choose fún Tinubu tán ti ní burúkú owó àbó ògbọ́ tíyàwó wọn sọ wọ́n ní Àkúrọ̀ tí wọ́n ti lómi tẹ́lẹ̀ wọ́n ní burúkú owó àbó òfé ti gbọ́ ọ̀nà gbogbo wọ́n ní ọ̀nà tí bàbá Tinubu tí owó fi ń wọlé sí àkáǹtì wọn everyday million billion trillion ó ti pọ̀ jù wọ́n mọ bí gan tówó gan owó wọlé bí ò wọlé kò tiẹ̀ yé wọn mọ́ pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n ṣe mú owó Nàìjíríà wọn àwọn àtọkọ wọn wọ́n ń kó mi ṣé ń gbọ́ wọn ṣáwọn eléyìí rẹ́dí àti rìlẹ̀ tí Tinubu bá nídìí àwọn ọmọ Yorùbá mo rò wípé àsìkò tó yẹ kí gbogbo èèyàn lọ́gbọ́n olóye ọmọ Yorùbá ọmọkọ Yorùbá ká unite lélẹ̀ tí Tinubu bá nídìí ìfọwọ́sowọ́pọ̀ wa torí ó ti bà wá lójú jẹ́ ó ti tà wá ó ti torí pé ó ń lọ sí nọ́ọ̀tì ó tà wá Yorùbá lọ́pọ̀ ó wá ti dìsí ó tún wá fẹ́ kó wa ní pápámọ́ra ó lè rí wa rà lọ́wọ́n kìkìdá ọmọ àlè àárín wa nìkan ó ló máa rí kó èyí tó bá jẹ́ ọmọ ọkọ nínú wa wọ́n á mọ̀ wípé it is not about you all the time. It must not be about Tinubu all the time. It is about us now. Now, tí Tinubu bá nídìí wa, condition ló bá dé. Kò sọ fún níbi kankan, kò ní dá fún loyalty. Àbí ayé loyalty fẹ́ bàjẹ́ ni níbi tá a bá dé. Ṣé Tinubu ló yas anybody ni? Kò ní ayé mandate ò ní dá. Mandate máa ṣòfò dànù ni. On your mandate òfowó. Mandate wo lẹ ń gbé kiri ẹ kó ṣì dànù. Bàbá Tinubu ẹ wá ń bí jàre gbogbo ọmọ Tinubu family Tinubu kẹpẹrẹ yín kẹṣẹ meeting. If you truly need our support Yorùbá land àsìkò tó yẹ kẹ́ gbé condition kẹ́ gbé Tinubu family ní condition tí Tinubu lélẹ̀. Nǹkan tí a fẹ́ kó ṣe fún ìran ọmọ Yorùbá ẹ máa sọ ó yẹ ẹ máa bá mi kọ síbi comment section ẹ bẹ̀rẹ̀ sí ní kọ síbẹ̀ pé Tinubu if you want our support this time around tẹ́rẹ̀ ti bójú wa jẹ́ ẹ ti fi wá wọlé lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀yà tó kù nílẹ̀ Yorùbá Tinubu wà lára àwọn tó rẹ́ndà Yorùbá useless tí àwọn ẹ̀yà tó kù tó ń ti gibọ̀ wá lójú àbí kò tí yé yín tí Tinubu àwọn tó fi wá wọlé níwájú wọn tó bá wá kẹ̀yìn sí ẹlẹ́ni tó wá lé ẹpa tó fẹ́ lé ẹpa tó bá wá fẹ́ sá wálé tí ajá ẹ̀ ti forí kó mí tó wá wálé on condition làwa náà máa fi sọ wípé a fi ṣetán láti dúró tiẹ̀ kí ni condition yẹn ẹnu tèmi kọ́ ni mo ti sọ ìwọ náà máa kọ síbi comment section jẹ́ ká jọ pàdé níbi comment section àwọn ọmọ wọn pọ̀ níbi comment section mo ń sọ fún ẹ àwọn ọmọ Tinubu pọ̀ níbi comment section wọ́n pọ̀ ní abẹ́ fídíò mi káàkiri máa kọ síbẹ̀ kí ni condition kí ni nǹkan tẹ́ fẹ́ kí Tinubu ṣe don't be a fool this time around a sọ fún yín bí mo ṣe ń pariwo fún yín ní ìgbà election nìyẹn pé kẹ́ má jẹ́ káwa Yorùbá ṣe election kò lè pay wa ẹni rọ ẹ̀yin tẹ́ gbowó tẹ́ ṣì ọ̀pọ̀lọpọ̀ lọ́nà ìgbà tẹ́bi ń pa yín ṣé àwọn tó ṣì yín lọ́nà ńgbà yẹn ṣé ẹ rí wọn ṣọmọ bẹ́ẹ̀ ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe mu tọ́hàn bá ti wá mọ́ gbọ́n this time around má jẹ́ kó tó wá fúlù ẹ tó o bá tún ti wá gbọ́ sí wọn lẹ́nu this time around wàláhì ọ̀bọ ẹ ò lè tán láyé o ti wáyé òṣì o ò bá wọn wáyé pò wá ṣe rere ló ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ká pàdé níbi comment section bá mi mú fídíò èkó bá mi share dọ́dọ̀ ọba aládé ìjòyè àbèjìgbàlẹ̀kẹ̀ lọ́rùn share dọ́dọ̀ LP PDP APC Yorùbá nation everywhere bá mi fọ́ká everywhere àsìkò tí Yorùbá máa já sílẹ̀ lọ́wọ́ ogun Tinubu ìdè tó fi ń dè wá ó ti já ọ̀run ti ṣẹ́ ogun wa èmi ò ní sí lára àwọn ọmọ àlè Yorùbá tó tún máa padà gbé wa sínú ìgbèkùn àbó òrí pọ̀ Ọlọ́run ti ń tú wa sílẹ̀ lọ́wọ́ gbogbo wọn ni má gbàgbé láti bá mi subscribe ṣé o ti subscribe má bínú orí ṣé mo gbógun ti mọ́mí àbí dádì ẹ̀ ṣe bá àwọn ọ̀bàyéjẹ́ tán ní ayé ìwà tèmi lára àwọn ni mò ń kó fún kí ló wá kàn ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀mi ṣe lè ṣe tèmi lélẹ̀ má rò ó tán bá wá rojọ́ mi láìdá fún ẹ máa rántí wípé bọ́n ṣe ro tèmi láìdá fún ẹ náà ṣe máa lo rọ tìẹ náà fún àwọn ẹlòmíràn fi wọ́n sílẹ̀ já akọjú mọ́bi táwọn ó ti gbọ́ ó yá bá mi thumb up on this particular video bá mi share ire.